ẹjọ́ máa bá wa share àwọn sójà ti attack wa àwọn sójà ẹjọ́ ẹ máa share ilé Chief Sunday Igboho àwọn sójà ti surround gbogbo ilé wọ́n yìnbọn gidi ni báyìí ẹjọ́ bá wa share bá wa pass information yẹn fún gbogbo ọmọ káàárọ̀ oòjíire ẹjọ́ mi ò lè bọ́ta gan inú ilé ni mo ṣàwà báyìí please help me to share we are under attack now please let all the warrior be informed. Please help us to notify everybody. Please call everybody to be at alert. We are under attack now in Chief Sunday Igboho house. Ẹjọ́ àti we are under attack already with Nigerian military. Confirm lele. Ẹjọ́ àwọn sójà ní Nigeria sójà. Ìbọn wọn lẹ ń gbọ́ yẹn wọ́n yìnbọn gidi ni confirm. Ẹ bá wa share, ẹ máa bá wa pass information yẹn. Everybody wà at alert. Àwọn warrior kí gbogbo wọn wà at alert. Àwọn tó bá lè máa move bọ̀ bá anywhere tó bá wà. Confirm gidi ni o ìbọn lẹ ń gbọ́ tó yìn gidi yẹn àwọn Nigeria sójà lélẹ̀ please help me to share Chief Sunday Igboho house ilé olóyè Igboho ṣe ń gbọ́ ẹ ń gbúrò bọn ẹjọ́ ẹ máa bá mi share ẹjọ́ ẹ bá mi share ẹ bá mi pariwo fún gbogbo àwọn ọmọ káàárọ̀ oòjíire àwọn Nigeria military wọ́n ti wá attack wa ẹjọ́ this to 2 ẹjọ́ torí Ọlọ́run wọ́n ti yìnbọn more than 10 minutes ó yẹ kí n ti gbé sí live látẹ̀kùn but I want to confirm láti mọ̀ bóyá òótọ́ ni kí n tó wá sí live kí n má bàa fún yín ní wrong information àwọn Nigeria sójà ni wọ́n kún táǹsì wọ́n surround wa ni ẹjọ́ torí Ọlọ́run wọ́n dẹ̀ yìnbọn gidi kì í ṣe ṣeré ẹ bá mi máa share ẹjọ́ ẹ bá mi máa share ẹ bá mi share ẹ jẹ́ kí gbogbo ọmọ Yorùbá mọ̀ nílé lóko gbogbo èèyàn àwọn tẹ́ bá lè jí ẹ jí wọn ẹ bá mi share confirm mo sọ fún yín ẹjọ́ àtọ́jú oorun lèmi náà ti gbúrò bọ́ lọ́ti bẹ̀rẹ̀ sí ní pé everybody lórí phone pé kí everybody wà alert ìgbà tí mo dẹ̀ máa confirm sí àwọn làwọn sójà ni mi lè bọ́ síta o but confirm lélẹ̀ everybody ìbọn lọ́yìn gidi yẹn kì í ṣe kékeré ó surround wa ni so ẹ bá wa share Nigerian sójà ni o àwọn ìjọba location 9 ni tó bá jí kúkú máa dàrú látòru kó dàrú tó bá dẹ̀ máa níyànjú kó níyànjú ó ti ṣẹlẹ̀ nìyẹn mi ò lè bọ́ síta obìnrin ni mí wọ́n ní kí n má bọ́ síta but kí n gbé lọ sí live kí n jẹ́ kẹ́ mọ̀ bó ṣe ṣẹlẹ̀ PA bàbá ti confam fún mi sí pé àwọn sójà ni so ẹjọ́ mi ò mọ bó ṣe pọ̀ tó o but wọ́n lọ ti surround wa pé àwọn sójà ni confam mọ́ fún yín ẹ bá wa share ẹ bá wa jí gbogbo àwọn èèyàn kí wọ́n mọ̀. ṣe ti rí Nàìjíríà ẹjọ́ ẹ bá wa share mi ní kọ́ọ̀tì broadcast yìí ó dìgbà tí n bá tó get to the root wọ́n ní kí n má bọ́ta but kí n gbé lọ sí live kí n jẹ́ káwọn ọmọ Yorùbá kí wọ́n mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí kí n ṣe ṣeré o gbogbo létí bọ́ta wọ́n ti fèsì wọn o but mi mọ iye àwọn sójà tó jẹ́ o mi mọ bó ṣe pọ̀ tó o àmọ́ wọ́n sọ fún mi wípé àwọn sójà ni wọ́n dẹ̀ ti surround wa so wọ́n release gidi ni tí ò ń ṣe ṣeré ẹjọ́ ẹ bá mi share ẹjọ́ ẹ jẹ́ kí gbogbo àwọn èèyàn mọ̀ pa ti wà under attack nílé Chief Sunday Igboho mi mọ bó ṣe pọ̀ tó mò ń là fún yín o mi mọ báwọn sójà yẹn ṣe pọ̀ tó o ṣé ń gbúrò bọn wọ́n yìn gidi ni ṣé ń gbọ́ gidi ni ẹjọ́ bá mi share ẹ gbé lọ YouTube ẹ gbé lọ everywhere kí gbogbo èèyàn tètè mọ̀ àwọn tó sùn kọ́ jí ẹjọ́ ẹ máa bá wa share ẹ bá mi share àti wà under attack nílé Chief Sunday Igboho. wọn ráyè wọlé o but àwọn warrior náà ti lọ fèsì wọn ta ìwọ ọbọ wọn lẹ ń gbọ́ ẹjọ́ ó bẹ́tà àwọn warrior tó bá wà tó sì ẹjọ́ ẹ jẹ́ kó wá fèsì wọn níta ìta lọ wà àwọn tó dé bá dẹ̀ ń bọ̀ kọ́ mọ bó ṣe máa rìn according to nǹkan tó sọ fún mi sìn wọ́n ní wọ́n surround wa ní bínú járe ta ló ń pè mí why calling me ẹ pè sórí fífẹ́ WhatsApp ẹ má pè sórí messenger òun ni mò ń lò. ẹjọ́ ẹ bá wa ké sí gbogbo àwọn warrior wa ó ń pọ̀ kíní tí mo ìgbú ọ̀bọ tí mo gbọ́ ìpọ̀ ó kọjá bẹ́ẹ̀ I know no problem but a gbọ́dọ̀ mú wọn ni wọn gbọ́dọ̀ escape gbogbo wọn tó bá wá òkú lẹ́lẹ́jà ń tà èmi mọ̀ pé kò sí wọn tó máa ṣẹlẹ̀ but wọn gbọ́dọ̀ sá lọ that is my home ṣé ń gbúrò ẹ̀mí mímọ́
ti paná rúùmù mi o. Ẹ jọ̀ọ́ ẹ bá wa ṣe Jésù. Ẹ jọ̀ọ́ náà ẹ bá wa ké sáwọn èèyàn kó wá support o. Ẹ jọ̀ọ́ o no be joke o. Ẹ má pè sórí messenger on disturb phone tí mo fi ń broadcast. Ẹ jọ̀ọ́ please help me to share it. Please, we just need to inform people. I know nothing is going to happen. Nothing is going to happen, but people have to know what is happening now. This is Totu. Shemburo. Ẹ jọ̀ọ́ bá mi share mo fi títóbi ìyọ́nú Ọlọ́run ọba bẹ̀yín ẹ bá wa share ètò yìí ẹ jẹ́ kí gbogbo àwọn ọmọ Yorùbá mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ nílé Chief Sunday Igboho bye àti wà under attack pẹ̀lú àwọn Nigerian military. Jésù ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ẹ jọ̀ọ́ kí ni yóò ṣe ṣeré ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ẹ jọ̀ọ́ ẹ bá wa ké sí gbogbo àwọn warrior please. I need gbogbo wọn bíbá ẹ jọ̀ọ́ èmi mo mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ń bíbá yín sìn please. I've done that ẹ wo nǹkan tí mo ṣe gan nìyẹn. That's why tí mo fi switch off iná. Ẹ jọ̀ọ́ bá mi share ẹ mo ti live flat ó kọjá bẹ́ẹ̀ on fire nù lé gidi gan ni. Ẹ jọ̀ọ́ ó kọjá ṣeré please. Ẹ jọ̀ọ́ ẹ bá wa share ẹ bá wa ké sí gbogbo àwọn ọmọ Yorùbá ẹ bá wa jí gbogbo wọn ó ti ṣẹlẹ̀ báyìí eléyìí ò ń ṣe bíi tìjọ sí ẹ jọ̀ọ́ confam wọn lélẹ̀ àwọn Nigerian military ni ó kọjá bẹ́ẹ̀ tẹ́ bá ìṣọ́ tó fi ń yìnbọn yẹn sínú compound gbogbo àwọn warrior yẹn ti bọ́ta wọ́n ti fèsì wọn in fact mi lè ṣàlàyé bíbọn yẹn ṣe ń rọlé fún yín no ilé ìpọ̀ ẹ jọ̀ọ́ ẹ bá wa share a ti wà under attack báyìí àwọn tó bá wà nítòsí káwọn náà lè wá support please ẹ jọ̀ọ́. Jésù ẹ jọ̀ọ́ ó kọjá ṣeré please. Ẹ jọ̀ọ́ bá mi máa share mi ò lè tán náà ní rúùmù mi mọ́ mo ní láti pa iná. Ẹ jọ̀ọ́ ẹ bá wa máa share ẹ bá wa ké sí gbogbo ọmọ káàárọ̀ oòjíire ilé Chief Sunday Igboho wà under attack báyìí. I've done that Uncle Lola, I've done that kódà ẹ wò kò ṣe fẹnu sọ but I've done that. Ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn ẹ má máa wòran ẹ̀yin abiyamọ ẹ má máa sùn ẹ jọ̀ọ́ ẹ má sùn. Yes, he's at home. Ẹ jọ̀ọ́ ẹ bá wa share ẹ bá wa ké sí gbogbo àwọn warrior kí gbogbo wọn máa bọ̀ kó wá support so that àwọn á lè capture àwọn tó ń bọ̀ láti ìta wọ́n á lè mú wọn látẹ̀yìn. Ẹ jọ̀ọ́ ẹ bá wa share fún gbogbo àwọn warrior Yorùbá nation. Yes, ẹ jẹ́ kó mọ̀ pé yes àwa gan wà lákọ. Thank God wípé everybody ò sùn even me myself mi tí sùn mo kàn lie down sórí bẹ́ẹ̀dì ni mo ṣáà ń gbúrò bọ yẹn òun lẹ ń gbọ́ yẹn. Ẹ jọ̀ọ́ àwọn warrior wa náà ti ń gbìyànjú but notwithstanding náà ẹ gbọ́dọ̀ wá support wọn gbogbo ẹ̀yin warrior ọmọ ọkọ ilẹ̀ káàárọ̀ oòjíire tí ẹ kì í ṣọmọ àlè. Ẹ jọ̀ọ́ ẹ bá support ẹ̀yin tẹ́ bá wà nítòsí àmọ́ pé ó ti bọ́ sọ́wọ́ òru this 2 o'clock now ó ti dé láti nǹkan bíi láti 10 to 2
ni wọ́n ti ń yìnbọn yẹn ni wọ́n ti dé tó ti ń gbá géètì kó tó di pé bẹ̀rẹ̀ sí ní release. Ẹ jẹ́ bá mi máa share, ẹ bá mi máa share, jẹ́ kí gbogbo ọmọ Yorùbá mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. A sọ fún yín pé ọ̀rọ̀ tó wà lẹ́yìn sọ ti kọjá ṣeré. Nigerian government wọn ò bá wa mú ní ṣeré. Hey, ẹ̀yin tẹ́lẹ̀ ń sanwó Nigeria, you see na life. Ṣé bó ṣe fẹ́ wò wá rán ni kí wọ́n pa gbogbo wa tán, a gbọ́dọ̀ sọ̀rọ̀, a gbọ́dọ̀ sọ anything. Ẹ̀tọ́ wa là ń jà fún, a bá wọn fa wàhálà, a pa innocent soul. Àwọn tó wá ń pa innocent soul tó ń gbégbé ayé àlàáfíà, ṣé yẹn ló dá? Ṣé yín náà ti ráyé ń sìn? Kì í ṣe nǹkan kékeré o. Kì í ṣe nǹkan kékeré, wọ́n surround wa gidi ní Nigeria military. Tó bá yẹ wá ní they are not Nigeria lawyer army is a lie. Ẹ jẹ́ máa bá mi share, mi ní kọ́ tiẹ̀ o, mi ní kọ́ tiẹ̀. Ẹ jẹ́ máa bá mi share, ẹ máa bá mi share, ẹ máa bá mi share. Ẹ jọ̀ọ́. Ẹ jọ̀ọ́ ẹ máa bá mi share. Ẹ bá wa ké sí gbogbo ọmọ Yorùbá. Gbogbo ẹ bá kúkú, I should speak English. Okay, we are under attack in Chief Sunday Igboho's house here in Ibadan. Nigerian military, they've surrounded us. They were shooting everybody, shooting everywhere. Now, so we are under attack by the federal government. And you tell what speak English. And you be a moti, we need your prayer now.